ewé yìí nílẹ̀ Yorùbá ọ̀kan gbòógì ni lára ewé tí Yorùbá kì í fi ṣeré. Ẹ gbọ́ kí ni wọ́n ń pè é ládùúgbò rẹ? Yorùbá á pe ewé tó ń wò tó gbọ́ rẹ̀gẹ̀jigẹ̀ yìí ní ewé oríjìn. Yorùbá ní ẹ fi tèmi jì mí, ẹ fi tèmi jì mí, ewé oríjìn rèé o. So ti gbọ́ tọ́mọ àṣẹ tí wọ́n á ní ẹ̀ bàbá ẹ dákun ẹ jáwé oríjìn fún un. So ti gbọ́ rí tíyàwó aṣọkọ tí wọ́n mọ àgbààgbà jọ̀wọ́n àná ní ẹ̀ dákun torí tèmi bá ń jáwé oríjìn lé lọ́wọ́. So ti gbọ́ rí tó fi jẹ́ pé èèyàn bá ṣẹ̀ láàdọ̀ àwọn àgbà jọ̀wọ́n àná wọn ní torí ipa àmọ́ ń jáwé oríjìn fún ni o. Ewé ní Yorùbá pè léwé oríjìn, ewé fi tèmi jì mí. Lọ́pọ̀ ọ̀gbà gbogbo wa là á mọ̀ ń ṣẹra wa kọ́lọ̀ mọ̀jẹ̀ aṣẹni tí ó jù wá lọ. Béèyàn bá ṣẹni tó jù lọ Olódùmarè mọ̀jẹ̀ wọn mọ̀ dáríjì ni. Lọ́pọ̀ ọ̀gbà ewé yìí wà lára ewé tá a máa ń lò láti mú kí ẹni èèyàn ó rí ìdáríjì tàbí kí èèyàn ó rí ìdáríjì lọ́dọ̀ àwọn ajúnilọ. Àwọn kan ń bẹ láyé yìí tó yẹ pé ajúnilọ ni wọ́n tún wá lè juni nù tí wọ́n wàá kún nù bí òkò. Ayé ò ní jù ọ́ nù bí òkò, ayé ò ní fọmọ rẹ dá ọ lójú. Ewé yìí nílẹ̀ Yorùbá ni Yorùbá máa ń pè léwé oríjìn. Ewé oríjìn wúlò gan-an, bí o lè máa kà wúlò oríjìn torí oríjìn wúlò fún tó pọ̀. Yorùbá máa lo oríjìn fún ẹ̀bẹ̀ àgbà. Yorùbá máa lo oríjìn láti ṣiṣẹ́ ìmùlẹ̀ àgbà. Yorùbá máa lo oríjìn láti ṣiṣẹ́ ọlà. Yorùbá máa lo oríjìn láti ṣiṣẹ́ ajé. Yorùbá máa lo oríjìn láti wá àánú. Yorùbá máa lo oríjìn téèyàn bá fẹ́ ṣiṣẹ́ pé ó dáa wọ́n jẹ̀bi lóòótọ́ ṣùgbọ́n kí wọ́n fi eré pè ọ́ tàbí kí wọ́n mẹ́nu kúrò lọ́rọ̀ ẹ̀. Yorùbá máa lo oríjìn tí wọ́n bá ń ṣiṣẹ́ àfòràn. Yorùbá máa lo oríjìn tí wọ́n bá ń ṣiṣẹ́ arọ́bi. Yorùbá máa lo oríjìn nídìí iṣẹ́ arébi. Yorùbá tó máa lo oríjìn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ìṣúra. Bóyá ìṣúra lọ́wọ́ àdá, ìṣúra lọ́wọ́ ìbọn, ìṣúra lọ́wọ́ ìgò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí ṣùgbọ́n before that time tó bá fẹ́ sorúkọ tí wọ́n ń pe ewé yìí ládùúgbò rẹ, you have the privilege to do so. Jọ̀wọ́ kí lorúkọ tí wọ́n ń pe ewé yìí ládùúgbò rẹ? Dákun bá a sọ sí comment section. Kí ni wọ́n ń pè ládùúgbò rẹ? Kí ọ̀pọ̀ èèyàn kí wọ́n lè bá a mọ̀ kó ń bà á di pé kíní yóò sọnù tán nílẹ̀ Yorùbá. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84.